Olú ti sọ fún mi, ó ti jẹ́wọ́ fún mi bóyá ìṣẹ̀lẹ̀ torí pé èmi ò mọ̀ tẹ́tẹ̀lẹ̀ pé depọ́tì ni àǹtí mi ló gbọ́ information ládùúgbò pé ẹni tí àbúrò rẹ̀ ń tẹ̀lé depọ́tì ni o, ó kàn live fake life ni o. Ó confront ẹ̀, mo sọ fún un, ó ń jiyàn, gbà tó yá ó jẹ́ kí n mọ̀ pé òótọ́ ni wọ́n sọ. Iṣẹ́ wo ló wá fẹ́ ṣe báyìí? Ó lóun máa ṣe bàbá Ìjẹ̀bú, ọ̀dọ̀ ọ̀rọ̀ tó máa ń lọ ní Mushin bàbá Ìjẹ̀bú ló ń ṣe, ibẹ̀ ló máa ń lọ tó bá kúrò ládùúgbò pé òun kúrò ládùúgbò òun lọ òun travel out, ibẹ̀ ló máa ń lọ. Ó lóun wọn bá dúró sí ṣọ́ọ̀bù ó dẹ̀ máa ń fún òun lówó. So tí wàá mọ̀ ṣe, ó lóun ti mọ̀ ṣe dáadáa. Bọ̀bọ́ rẹ̀ náà sọ̀rọ̀ àdọ̀dọ̀ rẹ̀ àkàn kíọ̀s oníbó ṣe kan tiẹ̀ kó kàn báwọn kò ṣe máa kó tún ó ṣàkùn ní kílásìkò pé àwọn èèyàn wọlé síbẹ̀ wọ́n ń jókòó, wọ́n gba space wọ́n ń jókòó báyìí. Àǹtí Ṣeun bó ṣe bẹ̀rẹ̀ sí ta bàbá Ìjẹ̀bú nìyẹn. Tọ́wádìí Amẹ́ríkánà inú kan Amẹ́ríkánà ó ṣàbẹ̀rẹ̀ sí ta bàbá Ìjẹ̀bú. Èmi dẹ̀ ti ní ND lọ́wọ́, mo ń ṣiṣẹ́ pẹ̀lú mo ń ṣiṣẹ́ pẹ̀lú lọ́ọ̀yà ló ń bá iṣẹ́ lásìgbà yẹn. À ń bá ìrìn àjò ayé wa lọ, ó ń ṣiṣẹ́ ó mẹ́kì owó ẹ̀. Mo ti nífẹ̀ẹ́ débi wípé mo ní how long ló máa gbọ́dọ̀ mú mi lọ. Mú mi ẹgbẹ́ room and parlour, face me and face you. Ilé ìdẹ́ẹ̀dẹ̀ ní lóòótọ́ ẹ̀pọ̀ tẹ́lógún tó kan wọ́n mi ẹ̀ náà ń gbé mi room and parlour. Ìgbọ̀dọ̀ máa ń lò sí parlour, wọ́n mi ń lò sí yàrá. Àwọn àgbẹ̀ náà bá wá, àbúrò ẹ̀ mí gan wọ́n ti kúrò, ṣe ká gẹ́ẹ̀tì ilé. Ó ní kò sí wàhálà. Mo wà àjọ ń dání wájú Ọlọ́run àti èèyàn. Àǹtí Ṣeun wọn á kó wájú fún mi, bàbá dá àjọ ń dání. Gbàdá ẹ̀dẹ̀ kan àgbálé àgbà room and parlour, face me and face you. Mo kọ́ ikú jẹ́ ká gba a room self contained but agbára ò gbà. Okay, room and parlour náà dá. Room and parlour yẹn àwa mẹ́rin la wà nílé. Room and parlour yẹ, room and parlour yẹ, room and parlour yẹ, room and parlour yẹ. So àwọn mẹ́rin péré ni. Apá yìí báyìí ló ń lo kitchen yìí, bedroom yìí, toilet yìí. Apá yìí báyìí ló ń lo kitchen yìí, bedroom yìí, toilet. So mo ní apá àbí tí mo ti ń dáná tèmi. Omi dẹ̀ wà níbẹ̀, but face me and face you. Torí toilet kan ní àwọn méjì tàwọn níbẹ̀ lájọ ń lò. Kitchen kan lájọ ń lò. Àǹtí Ṣeun àgbàdé sáìdì àmàdíà àjọ ń gbé. Gbogbo kan lọ lọ́rọ̀ rẹ̀. Ibi tí mo ti ń ṣiṣẹ́ sí mi ní problem pẹ̀lú wọn. Nígbà tó yá mo lóyún, mo sọ fún pé mo lóyún. Ó bá mi sọ̀rọ̀, oníṣẹ́ tó wà lọ́wọ́ wọn ò tí ì tó nǹkan kan. Ó ní kí n wò kó tó wà lọ́wọ́ wọn ní kò tí ì tó nǹkan kan. Tí bá lóyún nìsín tí bá ní mo fẹ́ bímọ, ṣé nínú ìṣe mo fẹ́ bímọ sí? Nǹkan tó ń wò ni pé tó bá ti try tí òun bá make owó díẹ̀ kí wọ́n náà kó ní business tẹ̀ tó stand tí kò wà lè take care ọmọ. Táwọn kó wọ lóyún nìsín níbi iṣẹ́ òun nígbà kó wá bí iṣẹ́ mọ́ wọn. Nǹkan tó sọ mo reason sí. Àǹtí Ṣeun àlọ́ ṣẹ́yìn yẹn. Mo bẹ̀rẹ̀ sí work towards it. Mo bẹ̀rẹ̀ sí dájọ́ wípé tí má ti gbàjọ mi at least má dé bí 4 million àbí 3 million màmá pé màá bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi. So àti ìṣègbéyàwó àtijọ́ gbé papọ̀, ẹbí ẹ̀ mọ́ mi, ẹbí mi náà mọ̀. Nígbà tó yẹ ẹgbẹ́ mi ní jẹ́ kí wọ́n yọjú sí wa. Ewu ni ẹ wo Sàárà. Mo ní àṣẹ bí wọ́n mi àǹtí mi yóò ṣe jẹ́ kí wọ́n yọjú sí wa. Ilé tẹ̀ ṣe yí àwọn ò láìkí ẹ̀. Àmọ́ mi kì í ṣọmọ ìkéré o. Òun náà kì í ṣọmọ ìkéré o. So wíwá mo ti bímọ rí o. Òun náà ò tí bímọ rí o. Boys and girls ni wà bọ̀ mi kì í ṣe pé bí ọmọ 20 years. Nígbà tá à ń sọ yìí I am 25 years going to 26. So àwọn ọ̀sán kò wá mọ̀ wá wọ́n jẹ́ wà. Ọmọ mi ẹ̀ wá àbúrò dáadé ẹ̀ àwọn family wọn pọ̀ díẹ̀ wọ́n wá. Ọmọ mi dáná fún wọn. Àmì ìgbà wọn ni àlọ́wọ́ ẹ̀ wọ́n mi dáná fún wọn. Ọmọ ọgbọ́n tí wá láti wá fi mọ̀ pé àwọn ni àwọn fẹ́ mi ọgbọ́n tí méjì wà. Ẹ káàbọ̀ wọ́n mi gbà. Àwọn àlọ́ àwọn tó family tèmi náà àwọn náà sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ní ṣé ẹ wúra yín aláwúra wa. Okay. Ọ̀nà àwọn pẹ̀lú wa ká wá ṣe ìdáná díẹ̀ o. Èyí pé bí àwọn náà wọ́n ta ọmọ àwọn o. Ìyẹn táwọn ẹbí mi sọ fún wọ́n dẹ̀ fún mi. Wọ́n dẹ̀ ní pé kó padà wá gba list. Nígbà tó yẹ lẹ́yìn ìgbà yẹn ó lọ gba list.
ó fi hàn mí wàá ṣiṣẹ́ ni o wọ́n ló fẹ́ fẹ́yàwó o ó ní kò sí wàhálà àti ṣe o nígbà tí mo gbàjọ tó yẹ kí n kó lọ sí bank fún business tó ní pé má fẹ́ take care ọmọ yẹ kí n ní business ó bẹ̀ mí ó ní kí n yá òun pé iṣẹ́ ò lọ déédéé níjọ project tó ń ṣe for now pé kí n yá òun ká lọ ṣe ìdáná mi àti ṣe mo gbà mo yá ó lọ ṣe ìdáná mi àṣìdáná àṣegbè àlọ sí church o nígbà tó tóbi jọ́ mélòó kan ní àǹtí mi pè mí pé ọmọkùnrin tó sì ń gbọ́ràn sẹ́ lẹ́nu mo lọ sí registry o so that marriage yín ìjọba lè fún mi tẹ̀lú o pé ọmọkùnrin tí mò ń wò yìí ojú ẹ̀ ó wà ń ta o àǹtí mi ò sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi pé bí àwọn mi ṣé ẹ rí pẹ̀lú okùn obìnrin ní rárá o ṣé ẹ rí nǹkan oní rárá o àbótífẹ́ oní rárá o kí wọ́n ní kí sáà mo lọ sí registry pé kí n fà lọ sí kò yìí o ní kí o sí wàhálà ọ̀rẹ́ pé kẹ̀lẹ́ la máa lọ àgbé sí kòkòrò náà a máa wá kan lọ àṣà àmúṣà sọ fún pé kó jẹ́ ká lọ sí ṣe registry kó jẹ́ jiyàn ó ní kò sí wàhálà pé kò sí wàhálà bọ̀ gáàn tá a máa wọ̀ rárá lọ́kọ́ ìdíkà wọ̀ gáàn ká lè wọ ẹni aṣọ àlewọ̀ àti bàbá àlewọ̀ ẹni aṣọ ó dẹ̀ ní òkè àjẹrò àlọ́ nígbà tá a lọ sí registry àdé gbogbo ìwà ìwọ̀ ọ̀rọ̀ sí lẹ́yìn ìgbà yẹn mo sọ pé owó business mi ló gbà lọ́wọ́ mi ṣe wẹ́ẹ̀dì ò bá mi dàgbà so that máa lè bẹ̀rẹ̀ business yìí o so fẹ́ fowókun so máa lè bẹ̀rẹ̀ business kí o tó bí a máa lóyún business àti boom àbí àti ṣègbéyàwó 26 ní mínìsì wọn náà ò kì í ṣọmọ kékeré mọ́ yà bí i 31 àbí 32 ó ní kí n ṣàmì sòrò mo á pọ̀ ọ̀bá mi pé òun yẹ pé 2 million lọ́wọ́ mi lọ́gbọ̀gbọ̀ mi jẹ́ kó mọ̀ mo save ẹ̀ síbí kan gbìyànjú pé pé owó tí mo fi kówó owó lélẹ yìí mo kó dání bí 500,000 pé ó wà nínú àkáǹtì ilé màá sẹ́ǹdì ẹ̀ sí ẹ owó tó gbà lọ́wọ́ mi tàbí ṣe wedding 300,000 yẹn pé kó fi tó yà àṣegbé àwọlá ìrìwò kó fi kún kó jẹ́ 800,000 pé màá wá 200,000 sí màá dé 200,000 màá wá sí bá ti kó wọn mìíràn pé màá stop iṣẹ́ yẹn so that we can make family ó dẹ̀ ní no problem mo yẹ tó fún ní 500,000 yẹn sí àjẹjọ́ ń lọ àǹtí ṣeun kì í jáde lálẹ́ kódà nígbà míì tó wà ní bàbá Ìjẹ̀bú ní ọ̀sán a lọ lé àwa sùn a ní táìmù yìí kò sí kínní àwa lè wá sùn níjẹ àdìrà aláàmù àdìstọ́ọ̀bù ara wa àti ṣeun ó gbọ́ ọmọọṣẹ́ kan gbà ní ọmọọṣẹ́ yìí ọmọ gara ni àbí bá lórúkọ ẹ̀ ọmọ yìí má dá sí o ọmọ yìí má dá o nígbà tí mo lóyún bá fẹ́ ṣe anything ọmọ yìí ni màá pè torí oyún ẹ̀ wọ́ orí mi gan ó máa ní kí n pè ọmọ yìí ni màá pè ó bá mi ṣe kó àwọn ìbá mi pọn mi ó bá mi fọṣọ kò sí nǹkan tí kì í bá mi ṣe torí pé agbára mi ò ní agbára láti ṣe wàhálà tó pọ̀ jù ọmọ yìí bá mi ṣe everything kò sí nǹkan tí mo bèrè lọ́wọ́ tọmọ yóò kì í ṣe fún mi nígbà tó yá tí mo bímọ bàtọ́ mi pósù mẹ́ta inú mi lèmi àtọkọ mi ti ní problem díẹ̀ nípa owó tó wà lọ́wọ́ ẹ̀ nígbà tó kó kí ẹrù ọmọ tí ò dá mi lóhùn ok ó ní owó mi tó wà lọ́wọ́ ẹ̀ fún mi kí lọ́ọ́ fi rẹ̀ ẹrù ọmọ mo tó dáná ti jẹ́ ẹ̀ ó fún mi lówó ẹrù ọmọ a sọ pé òòtà kò sí ah ṣé òòtà nídìí bàbá Ìjẹ̀bú ni èrò ṣe máa ń pọ̀ lórí nígbà tó sọ pé òòtà àwọn òòtà o business gan ó ti sóhun bọ̀ ok tó bá ti sọ ẹ̀ jọ bá mú owó mi tó wà lọ́wọ́ ẹ̀ kí mi náà mọ̀ business tí màá fi owó mi ṣe nígbà tó pé business tiẹ̀ ó ti ń sú ẹ̀ bọ̀ bó ṣe bẹ̀rẹ̀ ní ìdí kan nígbà yẹn láti bẹ̀rẹ̀ sí ń fa wàhálà láti inú oyún yẹn àǹtí mi ló bá parí ẹ̀ pé ọ̀rọ̀ mẹ́ka báyìí kówó jáde láàrin ọkọ àti ìyàwó ẹjọ́ fi sùúrù ṣe ẹjọ́ fi ọkàn kan ṣe pé kò sí owó kò yẹ kówó jáde láàrin méjì mo ní owó kọ́ 800,000 ó wà lọ́wọ́ ẹ̀ bó ti 200,000 ó wà lọ́wọ́ tèmi kó jẹ́ kí n fi owó yẹ kó pé 1 million kí lọ bẹ̀rẹ̀ business àti ìwọ náà bímọ tọkọ tó bẹ̀rẹ̀ business pé eléyìí tí mò ń wo ní kọ̀ọ̀kan fún mi lówó ẹ̀rọ ọmọ kò ṣe nǹkan kan wà ní òkè ó máa fún ẹ bá ní òun máa fún mi ó dájọ́ ọkọ̀ tó ń fẹ́ gbà ok owó òun tó ń kó fẹ́ kọ́ ẹ ó ní ọkọ̀ tó ń fowó ẹ ṣe òun fi invest ní tí ó bá pé time báyìí òun ò lè mú jáde ó fi 800,000 fi invest tí ó bá time báyìí ò lè mú jáde ok àǹtí ṣeun nígbà tí mo bímọ tán tí mo bẹ̀rẹ̀ sí ń béèrè owó mi lọ́wọ́ ọkọ mi màá ní ọkọ̀ jáde wọ́n ní náírà kò lè mú jáde bó ló wá kó sí
ta ló ń gbowó.